nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n yọ Òkè Ògùn state bó bá fi dòun lẹ́yìn ìgbà náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn kí n tó kú ń bẹ̀ Òkè Ògùn gbogbo alátímọ̀ Òkè Ògùn wọ́n parapọ̀ ń bẹ̀ wọn Ọ̀ṣun wọ́n ní wọ́n yọ Ifẹ̀ Ìjẹ̀ṣà àti Ilé-Ifẹ̀ àti Ìjẹ̀ṣà wọ́n parapọ̀ di state bí ọba jẹ́ pé kíní ọ̀hún yẹn yọ ẹ̀yìn ìgbà yẹn nípínlẹ̀ Ọ̀yọ́ yóò tún wá jẹ́ Ìbàdàn state Ìbàdàn nìkan wà á tún dayọ̀ Ọ̀yọ́ àtògbómọ̀ṣọ́ wọ́n tún propose yẹn náà pé àtọ̀yọ́ àtògbómọ̀ṣọ́ wọ́n parapọ̀ sójú kan yóò àjẹ́ Ìbàdàn nìkan ní state gbogbo Òkè Ògùn yóò di state Ọ̀yọ́ àtògbómọ̀ṣọ́ yóò di state wọ́n wá ní Ògbómọ̀ṣọ́ jẹ́ capital wọ́n tún propose yẹn náà Kanji state wọ́n máa yọ lára Kebbi àti Niger bẹ́ẹ̀ tó ní Akpa state wọ́n yọ yẹn lára Benue Kogi àti Bauchi Lagos state wọ́n yọ lára ìpínlẹ̀ Èkó Ala state wọ́n yọ lára Benue Amana state wọ́n yọ lára Adamawa àti Benue Okun state wọ́n yọ lára Benue Kogi àti Bauchi Katagum state wọ́n yọ yẹn náà lára Benue Kogi àti Bauchi nígbàtí Benue Ala state wọ́n yọ lára Benue state èyí làwọn 14 state tí wọ́n sì ń propose tí wọ́n sì ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ ẹni ó bá fẹ́ yẹ̀ wò pé sọ́wọ́ authentic ẹ lọ sínú The Sun online kẹ́ lọ wo ọjọ́ Monday tó kọjá yìí ẹ rí gbogbo ẹ rí ń bẹ̀ bí mo ṣe kà fún yín yìí ẹ wo tògùn yẹn. ìbò ìkẹ́ tó sọ̀rọ̀ ọba ní Jésù nígbà tẹ kàdé bíi Ògùn state mo wojú ọba ní Jésù nígbà gbọ́ bíi Ìjẹ̀bú tẹ́rì Ìjẹ̀bú tí wọ́n lè kẹ́lẹ̀ mímọ́ tí èè náwó gbogbo Ìjẹ̀bú tẹ́lẹ̀ mímọ́ máa ń náwó sọ́ba Jésù èè náwó ni kèè náwó akágbọ́ ní Ìjẹ̀bú tí ọba ní Jésù bàbá wa bó ṣe gbọ́ ní ṣe ní Nàìjíríà limited bó ṣe gbọ́ atọ́kùn kí ló dé tẹ́ wá gbé mi sáàárín àwọn olóṣèlú bó ṣe gbọ́ Ìjẹ̀bú inú ọba ní Jésù dùn sẹ́rí màálù tó súnkẹ́ ni. sẹ́rí gẹ́gẹ́ gbogbo tẹ̀ ká yìí ìtọ́rọ̀ wa kankan yẹn ẹ jẹ́ kọ́kọ́ gbé dànù sẹ́rí ẹgbọ́ sẹ́rí ẹ jẹ́ kí mọ̀ bọ̀ bá ọlọ́dẹ ẹjọ́ sẹ́rí tábà fẹ́ sòtọ́rọ̀ fúnra wa gbogbo tá à ń ṣe yìí òṣèlú wọn fi ń ṣe òṣèlú àbòsí ẹ mọ̀ gbọ́ sẹ́rí stéètì kan tó kù tó fẹ́ yọ tipẹ́tipẹ́ òní South East ìdí ni pé wọ́n wò pé state máa lọ wà ń bẹ̀ South West wọ́n wò pé 6 state ló wà ń bẹ̀ so òní ọlú tí wọ́n ń sọ yẹn wọ́n wò pé ó yẹ kó fi balance pé from South West 6 state North Central 6 state North West 6 state pé South East nìkan òní 5 state wà gbogbo ẹ̀ ọ̀rọ̀ òṣèlú nìyẹn ṣe rí the problem tá à ń sọ ni pé kí ni ìyàtọ̀ láàrin half a dozen àti 6. kò sí atọ́kùn kò sí tó tẹ̀wájú àwọn kan gbà wọ́ọ̀dù wá fún wa lénìí ẹja gbà wọ́ọ̀dù wa o ẹja gbà wọ́ọ̀dù lọ́wọ́ wọn o adópẹ̀pẹ́ òkun adópẹ̀pẹ́ ọ̀sà ẹ tẹ kámẹ́rà sí ẹgbẹ́ wa ẹ dúró sójú kámẹ́rà ká gbà níwájú kámẹ́rà kí ló kọ yín sà. orúkọ tèmi ni prophet Olúwatóyìn Bámidélé. ẹ jọ ẹ jẹ́ kí wọ́n sọ̀n sí máìkì. orúkọ tèmi ni prophet Olúwatóyìn Bámidélé. wọ́n lè gbá wọ́ọ̀dù afákínyẹ̀fà. bẹ́ẹ̀ bọ́bẹ̀ ó ní ẹ̀yin gangan nílùú torí ìpọ́dọ̀ yín ni àwọn tó wá nínú ìlú ni a ti rán kọ̀ọ̀kan jáde níta ẹ bá ṣe ń bí ẹni àṣẹ mú ààrẹ sọ bẹ́ẹ̀ fún wọn ń gbọ́ lọ kí wọn ẹjá gbọ́ nǹkan tí àwọn méjì kan sọ láàrin wọn ẹ̀yin náà rí i pé onílàákàyè pọ̀ ń bẹ̀ ẹjá dé ọ̀dọ̀ wọn lọ́hùn àwọn rẹ́ẹ̀pù tí wọ́n dìde dúró tí wọ́n ń bọ̀ ọ́gùn nínú èsì wípé ntọ́ wà ńlẹ̀ yìí ọ̀dà aráàlú ń jìyà ẹjá gbọ́ ntọ́ tẹnu wọn jáde ẹjá débẹ̀. I understand personally with the opinion of the state union, but why will you go to media and say a salary of political office holders, National Assembly of that matter? I don't receive the money that they publish in the front pages of newspaper in the name of advocating for your standard living condition. Don't give wrong and lie information about institutions. It's done inside the public
against. We are concerned about the trade union, but Mr. Speaker, we should be more concerned about the over 2 million Nigerian population who are suffering, 200 million who are suffering, who doesn't have food to eat, who cannot buy kerosene, who cannot pay school fees for their children, who doesn't have shelter to stay at home. We should remember, we must be proactive, hold that bill, adjust it, call for public hearing, stakeholders should consider that. If we have done our job, federal government will not be doing what they are doing now. But see, the prices of commodities in market, the standard living of the condition of the people is sympathetic. So it is very terrible. And here we are, fighting for trade union living condition. I agree, they constitute 13% of the population of this country. But go to equity with clean hands. Do not, in doing that, suffocate sectors like hospitals, where if it is not run, Nigerians will lose their lives. The primary responsibility of government is protecting the life and properties of